ṣe pé àwọn apá kan wọn ọ̀tá náà máa ń bá Islam ṣe jẹ́ pé àwọn dẹ̀ àwọn gbéra wọn kó nbí irú nǹkan báyẹn pé àfà wáyé tẹ́ dákẹ́ sí gbogbo àwọn nǹkan báyìí àwọn kan wà mùsùlùmí ni wọ́n jẹ́ pé wọ́n sáfà àwọn kan dẹ̀ wà àfà náà ni wọ́n tó jẹ́ mùsùlùmí bí àwọn ẹnjìníà àwọn náà kéwú but wọ́n ráyè láti dúró ti gbogbo nǹkan táwọn ń ṣe yìí àwọn tó tí wọ́n bá mi ní déjù òun làwọn tí wọ́n ṣe mùsùlùmí ara tí wọ́n pè mí bí bàbá ń jàbí kákókò ọmọ ní ìtumọ̀ ìwé yẹn kò yé mi àwọn ní ìtumọ̀ ìdáhùn tó fún yín ni pé ẹ wo àwọn ìyókù yín bá ṣe ń fi Islam ṣẹ̀sìn lórí net wọ́n ní lọ́nà wo wọ́n ní ọ̀gá tẹ̀lé tẹ́ ẹ gbà fún tẹ́ ń píríṣì kí gbogbo ayé gbà fún òun ni wọ́n ń sọ kí bàbá rẹ̀ ń bẹnu náà yìí Ọlọ́run fún rẹ̀ ló sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń kóòtì ọ̀rọ̀ kan jáde àkọ́kọ́ náà káàtì ẹ̀ wá lórí bẹ́ẹ̀ náà kí ni ìyẹn fẹ́ ṣàtúnṣe àtúnṣe wo ni fẹ́ fi yẹn ṣe inú ẹ̀sìn àbí kí ni fẹ́ fi yẹn báwọn èèyàn sọ̀rọ̀ lé lórí pé tí ẹ̀ṣẹ̀ lẹ́sìn yín àwọn wo ni wọ́n fẹ́ fi bá sọ̀rọ̀ káká nínú ẹ̀sìn yín náà ti fẹ́ lò kí àyè wo náà fẹ́ lò sí bí ká sọ pé nínú ẹ̀sìn yín gan náà ti fẹ́ lo ọ̀rọ̀ yẹn àròyé àyè wo náà fẹ́ lo ọ̀rọ̀ yẹn sí nínú ẹ̀sìn yín gangan tó níbàámu pẹ̀lú pé wọ́n gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ jáde káti ẹ̀ ní bẹ́ẹ̀ ni pé àwọn àgírí pé bẹ́ẹ̀ ni o torí ànábì Muhammad sallam ẹni tí ẹ̀yin gbà pé yóò ṣìpẹ̀ yín wájú Ọlọ́run kó mọ̀ á lè ṣìpẹ̀ ẹni tó bí ṣẹlẹ̀ báwọn ṣe sọ náà nù wọ́n ti sọ fún mi àwọn tí wọ́n bá mi sọ̀rọ̀ yẹn wọ́n tún ti pè mí láàárọ̀ yìí èèyàn méjì láàrin wọn tí wọ́n jọ mọ̀ra wọn rí tí wọ́n jọ mọ̀ káwọn àwọn bá mi sọ wọ́n ti pè mí láàárọ̀ yìí òun ló fa ìsájáde mi mo wíìkì gan kódà àwọn òde tó yẹ kí n lọ lánàá àfàwà kìsìkì ẹ má bínú ẹ mọ̀ pé gbogbo wa àjọ ń bára wa sí náà ni mi gbọ́dọ̀ sínú ẹni tí yóò dé kẹ́yìn níbi òde kìsìkì rárá nǹkan kan náà ló fà kí má já ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ but kí àwọn wá wò pé kí ni wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yìí ṣe kí ni nǹkan tán kí náà fẹ́ lò ó fún gangan torí àwọn wo fídíò àfa yẹn àwọn tó lọ wo ìpìlẹ̀ fídíò yẹn torí kí wọ́n gé ibẹ̀ yẹn ni àwọn tó lọ wo ìpìlẹ̀ fídíò yẹn kí náà ń bá bọ̀ tó fi bá a débi kí wọ́n sọ pé bàbá ànábì ń bẹ nù náà kí náà ń bá bọ̀ débẹ̀ kí náà fẹ́ àwọn pípù yìí kó àìtẹ́ ẹ̀ ní Islam tẹ́ ẹ̀ ní discipline kí ṣe kò sọ́gà láàrin yín ni bàbá ànábì tẹ́ ń sọ yìí pé òjíṣẹ́ Ọlọ́run ni lẹ́nu yín òun ní sọ bẹ́ẹ̀ o tẹ́ ẹ sì sọ pé yóò sì pè àwọn èèyàn ẹ imagine báwo ni èèyàn ó ṣe wà tí yóò lè lágbára àti sì pè àwọn èèyàn tẹ́ni tó bí ó mọ̀ á wọ lọ́bàá lójú ẹ̀ báyìí tó mọ̀ lọ́bàá tí Ọlọ́run sì fẹ́ ẹ nìyẹn Ọlọ́run tó sì fẹ́ ẹ nìyẹn òun ló dá iná Ọlọ́run tó fẹ́ ẹ nìyẹn tó fẹ́ràn ẹ nìyẹn ló dá àlìjẹ́nnà gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń sọ pé ànábì pé òun ló kẹ́yìndé òun sì aṣáájú gba àwọn òjíṣẹ́ wọn á dorí kodò mo ní ọ̀pọ̀ làwọn tẹ̀ nídìí ayé kí n ṣàlàyé kankan kí n sáà jáde kí n lọ explain ọ̀rọ̀ yẹn káwọn gbádùn ọ̀rọ̀ yẹn tí mo fẹ́ sọ mo ní ẹjẹ́ kọ́kọ́ sọ fún yín náà bàbá ànábì ò lè wọ náà ìyá ànábì tó bí ànábì gangan Amina kò lè wọ náà bàbá rẹ̀ Abdullahi kò lè wọ náà mo ní ìlú tí kò bá sófin ẹsẹ̀ ò sí ń bẹ ó dáa ta ni wọ́n rán sí wọn tí wọ́n fi wọ náà mo ní lákèjúwe nísìn kó mọ̀ sí àwọn adájọ́ kó mọ̀ sófin tí ilé ẹjọ́ gbé kalẹ̀ kó mọ̀ sí ọ̀gá ní Nàìjíríà yìí kí kálukú kan wà kò sí Tinubu kò sí anybody kálukú kan rìn káàkiri tẹ̀ kò dẹ̀ sófin kan tán ni pé ẹmbàṣẹ báyìí o abẹ́ni tán rán sí wa pé kó wá jíṣẹ́ òfin kan fún wa pé ẹmbàṣẹ báyìí o ìjìyà báyìí ni o ẹmbàṣẹ báyìí o ìjìyà báyìí ni o kó mọ̀ sí kẹ́nìkan wá hùwà kan wá ní yóò jẹ ìyà wọ́n sọ pé ìyá kí ló fẹ́ jẹ ta ni wọ́n rán sí i pé kó jíṣẹ́ fún pé òun kò gbọdọ̀ sí báyìí o àti pé ìwé ìwò náà gbé kalẹ̀ tó jẹ́ ìwé òfin tí wọ́n fi sọ fún tí ó máa tọ̀ tí ó fi mọ̀ pé a gbọdọ̀ ṣe báyìí a gbọdọ̀ ṣe báyìí a gbọdọ̀ ṣe báyìí tá bá ṣe báyìí báyìí ni yóò ṣẹlẹ̀ tá bá ṣe báyìí báyìí ni yóò ṣẹlẹ̀ ṣe ní Nàìjíríà nísìn àwọn òfin wà tí ó bá wá sófin kankan tí ẹ bá dáná nǹkan yẹn
wọn ò lè fi ya rẹ̀ jẹyàn. Mo ní ta òjíṣẹ́ wo náà sí bàbá nàbí tí ó fi jìyà ipe kò sin lọ́hùn. Òjíṣẹ́ wo náà sí ya nàbí tí ó fi jìyà pé kò sin lọ́hùn. Òjíṣẹ́ wo ni? Òjíṣẹ́ wo náà sí wọn? Náà ọ̀rọ̀ yẹn wá ń dùn mí. Àwọn ọ̀rọ̀ kan wà tí mo láìpẹ́ yìí ọmọ kan báyìí ọmọ bàbá olómi ẹrọ̀fọ̀ dúdú báyìí wọ́n gbé ọ̀rọ̀ wá fún mi. Mo ní kíta lélẹ̀ yìí ok ṣé fèsì fún mi ni mo lé sí lórí ọ̀rọ̀ rẹ̀ mi ò ráyè ni mo ń padà bọ̀ wá bá yín mo ń bọ̀ ọmọ bàbá olómi ẹrọ̀fọ̀ ojú ọbọ̀ ajá dúdú àjọ máa bẹ̀rẹ̀ dáadáa máa tàn yín dùn mo ti ṣe sùúrù fún yín dáadáa ẹ ti jálù mi láì mọye ìgbà tí mi ṣe kankan tí mi ṣe tí mi rò tí ẹ tún pè mí sóde láì fún mi lówó láì fún mi ní nǹkan kan ẹ mọ̀ pé wá ẹ mọ̀ bẹ̀ wá kẹ́ fẹ́ rí wa á wá á tún kó lọ́dọ̀ yín tán kò tún ní ju oṣù méjì lọ ẹ tún mọ̀ jálù wá ẹ tún mọ̀ tẹ́ ẹ nírò pìlẹ̀ wa mo ń bọ̀ wá bá yín ń bọ̀ ẹrú ẹnì kẹ́kẹ́ bá mi o wà látàlá àkọlé mi máa ń fún yàn èmi ń bẹ̀rù yàn ẹ jẹ́ ń lọ bí pọ́ìntì mi lọ torí ọ̀rọ̀ yìí ó ń dùn mí pé kẹ́ ẹ máa sọ pé bàbá ànábì wà nù náà haifa àwọn kan tó jẹ́ nínú àwọn ẹlẹ́bọ wọ́n tún ti ń lò ó ẹ̀yin èsè sọ ti bí bàbá Kamaru bàbá tí yín bo ló wà bàbá tó bí ẹ̀yin bo ló wà mo ti bí yín rí náà bàbá tó bí ẹ̀yin bo ni bàbá yẹn wà bàbá Kamaru bàbá tó bí ẹ̀yin bo ló wà ọ̀rọ̀ yìí kéèsì yìí jàmbá ti sọ rí jàmbá ti sọ kíní yìí rí tá a ti sọ kódà mi fẹ́ sọ̀rọ̀ yìí bọ̀ tí àwọn tán pè mí yìí wọ́n jẹ́ àwọn ẹlẹ́sìn míì mùsùlùmí náà pè mí o àwọn kan tọ́kẹ́ sẹ́lá yìí kéré ẹ̀yìn kan ń bóde káàkiri ẹ̀ kan lọ ẹ̀ tẹ̀ dá sí àwọn tẹ́lẹ̀ kan máa bu yín sí ẹ̀ jáde ẹ̀ máa sọ̀rọ̀ mo ní kí lẹ́yìn tó bá mu ní nígbà táwọn kan ti ń sọ ìsàkọ́mọ bí ilbad akọ́tọ̀ anilbaki ìsà wítèmí ni ọ̀pọ̀lọpọ̀ yẹn ń ṣe bọ̀ kí ni mo fẹ́ wí bẹ́ẹ̀ nísìnyí tí kò jẹjì ẹni tó sọ̀rọ̀ gan ọ̀rọ̀ yé kí ẹ̀ fẹ́ mọ fọ̀rọ̀ yẹ ẹni tọ̀rọ̀ yé bí kàtí ẹ̀ fẹ́ mọ dára yẹn láàmú ni ṣé kí n mọ lọ àtàkì wọn ni àwọn ò ní kàṣí pé ẹ̀fẹ́ sọ̀tì yẹn wọ́n ní ẹ̀fẹ́ àtàkì àwọn ni so ó ti sọ náà ni kò ti tó kàn mí bẹ́ẹ̀ wọ́n ní no ẹ̀yin ṣe báyẹn ẹ máa sọ mọ́kìfù tẹ́yìn wà tí kò fi sífẹ̀ẹ́ ara wa lẹ́mìí ara wa mọ́ nìyẹn àwa mùsùlùmí síra wa àgàgà wa àfa nífẹ̀ẹ́ ara wa ẹ bá kí ọ náà fa irọ́ nípa o kò fẹ́ràn rẹ o nítorí pé o ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ rí tí ń bínú pé ẹ̀rí lágbájá mo sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀ le torí ẹ̀ mo mọ̀ ara mi mò ń kàn wò pé mi ní dásí kankan tó wá wù yẹn máa ṣe ẹgbẹ́ nu ara rẹ̀ ló fi sọ pé bàbá ànábì bẹ́ẹ̀ nù náà a ní kẹ́ ẹ sọ bí tí bàbá ti yín wà ẹ sọ ẹsẹ̀ ó ní Abdullahi bàbá ànábì ṣẹ̀ ó dẹ̀ sọ ẹsẹ̀ tó ṣẹ̀ kí a tó lè sọ pé bàbá rẹ̀ bẹ́ẹ̀ nù náà ẹsẹ̀ wo ló ṣẹ̀ ta náà rán sí tó jíṣẹ́ fún igbe báyìí ni kò ṣe o tí ò wá ṣe nǹkan yẹn tó fi wá wọ̀ náà ẹ sọ ẹsẹ̀ tó ṣẹ̀ bíbù yẹ bẹ̀rù Ọlọ́run náà àwọn èèyàn ń bẹ nínú gbó tí wọn ò gbọ́ Islam rí láyé ẹ lọ ọ̀dọ̀ wọn kẹ lọ polówó ẹ̀sìn fún wọn àwọn èèyàn ń bẹ káàkiri tí wọn ò gbọ́ àwọn ìlú kan bẹ Nàìjíríà yìí tẹ́ pé wọn ò gbọ́ Islam rí láyé wọn ò mọ tí ń jẹ́ Islam iṣẹ́ yẹn làwọn bàbá wa ṣe àwọn àgbàlagbà tẹ́ ni wọn ò mọ kéwù yẹn iṣẹ́ yẹn ni wọ́n ṣe táwọn èèyàn fi mọ Islam káàkiri ayé rí sẹ́yìn ṣe nísìn ìdátúnṣe rẹ̀ tó ń bàjẹ́ rí sẹ́yìn ṣe nísìn ìdátúnṣe rẹ̀ tó ń bàjẹ́ ẹ mọ̀jà kí n tí ì lọ gbogbo ẹ̀ mọ́ bọ̀ ìgbé àwọn àfojúdi kan wá àwọn èèyàn tí ẹ kẹ́ lọ bá nú gbó tí ẹ lọ bá wọn sọ̀rọ̀ ìsìn tí wọ́n fi mọ tí ń jẹ́ Islam lọ́bẹ̀ o àwọn òyìnbó àwọn kan ti ń lọbẹ̀ nísìn àwọn wà introduce táwọn gbé lọ́wọ́ sí wọn wọ́n wà tẹ̀lé wọn ẹ̀yin ò lọ ṣe yẹn in tó ti wà lẹ́lẹ̀ ń bàjẹ́ rí nǹkan ṣe. àdìs sẹ́mọ́n coach tẹ́fúnmọ́ ní bàbá ànábì bẹ́ẹ̀ nù náà ẹ jẹ́ kí n gbé wa kí n sọ àdìs yẹn. hadathana Abubakar bun Abi Shaybata عن أفان عن حماد بن سلمة عن ثابت عن أنس أن رجلا قال يا رسول الله أين أبي حديثي لا تدع بكر بن أبي شيبة
an Affan an Ahmad ibn Salmata an Sabitin an Anas àwọn tán gbà wá nìyẹn anna rajulan wọ́n ní ọkùnrin kan qala ó sọ fún ó sọ ó ní ya Rasulullah ìwọ ṣe Ọlọ́hun ẹ̀yin ni àbí ìbò bàbá mi wà bùn bàbá mi wà qala Ànábì ní finnari bàbá rẹ̀ wà nuna tó wá kí ibi tí bàbá rẹ̀ wà ló fẹ́ béèrè bàbá rẹ̀ ń bẹ nuna o falamma qafa wa taghayyara wajhuhu gbàtọ́ tẹ́niyẹn tó yẹ́yìn padà tó fẹ́ máa lọ Ànábì wá rí pé ojú rẹ̀ change ó gbọ́ bí tí bàbá rẹ̀ wà lẹ́nu òun dàáwù Ànábì wá pé faqal Ànábì ní inna abi wa abaka finnari bàbá tèmi náà ń bẹ nù náà rawahu Muslim ibn Habban wal Bayhaqi wa abuhu al-musharu ilayhi Abu Talib bàbá tá Ànábì ń sọ láàrin yẹn ó fẹ́ fi yọ because ẹni yẹn inú rẹ̀ ti bàjẹ́ pé bóun náà sì mọ̀ ní kó mọ̀ wá ibi tí bàbá rẹ̀ wà kí ẹ mọ̀ lọ wọṣẹ́ ńlẹ̀ wọṣẹ́ pé kán bá òun wọṣẹ́ kán wá wí àwọn nǹkan kan fún ọ tí ikùn tí ọpọlọ rẹ̀ àti ọkàn rẹ̀ ò ní gbà kó wá délé kó máa lọ sunkún ebi wọ́n lọ bẹ̀ tó lọ béèrè nǹkan ẹni yẹn náà béèrè kí ibo bàbá òun wà kó ti mọ̀ kó ti fi Ànábì lẹ̀ Ànábì wá rí pé inú rẹ̀ bàjẹ́ bó ṣe ń lọ Ànábì wá ní kó wá padà ó dà bàbá tòun náà ń bẹ́ nu náà bàbá tí ń wí láàrin òun náà ni Abu Talibi òun ní ń wí láàrin wàlẹ̀ àmú ẹ̀gbẹ́ bàbá èèyàn àbábúrò bàbá èèyàn bìmọ́sì láti làábì lọ́dọ̀ àwọn Lárúbáwá Abu Talibi ni Ànábì ń tọ́ka sí torí Abu Talibi ni Ànábì jíṣẹ́ fún Abdullahi bàbá Ànábì ò mọ àbá rẹ̀ kò mọ kọ́lọ̀ tí bàbá rẹ̀ ní bàbá rẹ̀ ní ẹni tí wọn ò jíṣẹ́ fún báwo ni ó ṣe wọná wọn ò ní tírà òfin kan tán gbélé lọ́wọ́ tó fẹ́ gáìdì ẹ̀ lápèjúwe Nàìjíríà ò níwèé òfin kankan wọn ò ní nǹkan kan tán kọkalẹ̀ pé tọ̀ báyìí la fẹ́ máa jẹ́ kíkí ní ìmọ̀ lọ o ẹ má wá ṣe ní tó yapa sí o ìyà báyìí ni ó jẹ o tí o bá sí ní tí yẹn bá ṣe ibi tí o ti sófin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ àlàámù bìmọ́sì láti làábì ẹ̀gbọ́n bàbá èèyàn ipò bàbá èèyàn ló wà Abu Talibi ni Ànábì ń tọ́ka sí mbẹ̀ yẹn láti fi gbé ìbànújẹ́ yẹn kó lẹ́mi ẹni tó bí léèrè ibi tí bàbá òun wà Abu Talibi ní ń wí Ọlọ́run sì ni a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa ma kunna mu'azzibina hatta nab'asa rasulan Ọlọ́run láàní sọ pé a máa fìyà jẹ yín àfi tá a bá rán wọn kan sí yín tá a wá rán wọn sí yín tẹ̀ wá gbọ́n tí wọ́n wí fún yín pé àwọn nìkan kan bá wa wí fún yín ma kunna mu'azzibin àní máa fìyà jẹ yín o hatta nab'asa rasulan àfi tá a bá ní káwọn kan wá jíṣẹ́ fún yín ó dà ẹ sọ ẹni tí wọ́n rán sí bàbá Ànábì Abdullahi ẹ sọ ẹni tó rán sí ìyá rẹ̀ náà ẹ sọ ẹni tó rán sí ìyá Ànábì náà àbí bàbá Ànábì ó dà àdìsí kan wà tó Ànábì sọ ó dà ńgbà tí tó ní inna abi wa abaka ó yẹ kó ní wa àbá wa ìyá àbí ìyá Ànábì kírun rí ni wáyé tá Ànábì ò dákọ̀ ìyá rẹ̀ náà sí mẹ́wọ̀n tó bá kí bàbá Ànábì dàbí bá ń tọ́ka sí kárí bàbá rẹ̀ Abdullahi ní bá ń tọ́ka sí pẹ̀lú ọ̀rọ̀ tó sọ wọn ó yẹ kó ní wa àbá wa ìyá àbí kò níyà ni ṣé bí ìyá kan ló bí ṣé ìyá rẹ̀ kírun rí ni ṣé ìyá Ànábì kírun rí wa àbá wa ìyá ló yẹ kó wí ká ní pé bàbá rẹ̀ ní bá ń tọ́ka sí àbá wa ìyá ló yẹ kó wí but Abu Talibi ní ń tọ́ka ọ̀rọ̀ yẹn sí kí ló ń ṣe ẹni bíbu yìí báyìí ìjọba Ọlọ́run náà ni gbogbo ń tẹ́ bá fojú tiwa rí kì í fi dùn wá mọ́ ẹni tẹ́ ẹ̀ ń sọ pé ẹ̀rín ìlànà rẹ̀ òun lẹ hate jù láyé òun náà ni Muhammadu sallallahu alaihi wasallam ẹ̀yin gẹ́lẹ́ fún àwọn kèfèrí lọ́rọ̀ sọ lórí Ànábì Muhammad sallam
káàfà tó mọ kéwú tó fi gbogbo àdúrà ọdún yẹn kéwú kẹ́ẹ̀dẹ̀ mọ́ lánú gbàgà kẹ́wọ́ pé bàbá ànábì ń bẹnu náà wọ́n kọ́ sínú tíra gan sóyẹ kẹ́ kájáde bẹ̀lẹ̀ ń tá sí bàbá ànábì ò sí nínú náà Abu Tọ́líbì ní tọ́ka sí ọlọ́run ní ọmọ kunna mu'azzibin kò tọ́ sáwọ́ ọlọ́run ká máa fìyà jẹyìn hatta nab'atha rasulan a máa gbójúṣẹ́ kan dìde rọ́bà àyàn náà á ní kó bá wa kìlọ̀ fún ẹ̀sọ́ ẹni tán gbé dìde sí bàbá ànábì Muhammad Abdullahi sallam tán sọ fún kókó lọ́ba ànábì tí wọ́n rán sí náà ní kò bá aláyé òun nínú oyún lànàbì wà tí ìbá rẹ̀ fi kú ó kú gẹ́rẹ́gẹ́rẹ́ báyìí tí wọ́n bí ànábì ní ọba rẹ̀ kú. ìyá rẹ̀ sì ní Àmínà gbàtán bí ànábì tán pẹ̀lú pé inú dúdú pé ọmọ àbúrò wa ọmọ àbúrò gbogbo àwọn tó bàbá ànábì gbogbo àwọn Abu Tọ́líbì yẹn ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n jẹ́ inú wọn dùn pé alhamdulillah ìyàwó àbúrò wa bímọ nínú ìṣesí àwọn alábáwá sì ni òun ni pé táwọn abẹ́kọ́ ọmọ dá lẹ́nu kó dání ahọ́n oko ni wọ́n ti lọ tọ̀ Àmínà ò sáà kú ìyá ànábì ò kú náà wọ́n gbé ànábì lóko ní pé kó lọ mú ọmú kó fi dá lẹ́nu kó fi dáńtọ́ wọ́n fẹ́ tọ́jú ẹ̀ to the any length pé àbúrò wa tó kú ìyàwó rẹ̀ bímọ síbí náà làbúlàábì nínú ẹ̀ fi dojú kíní ẹ̀ máa ń dùn ànábì gẹ́ pé àbúlàábì dẹ̀ tọ́jú mi ọmọ bàbá kan ni wọ́n àwọn ọmọ tí Abdul Muttalib bí ẹ jẹ́ ká wọ́n fún yín Haris mbembe bunu Abdul Muttalib òun ni akbaru abunahihi wa mata ala hayati abihi Haris òun ni àgbà fún àwọn ọmọ Abdul Muttalib àgbà ọmọ òun lè gbọ́n bàbá ànábì tó jẹ́ Abdullahi Haris yẹn ojú bàbá wọn ló ti kú Awfu òun náà ọmọ Abdul Muttalib ni lára àwọn ẹ̀gbọ́n bàbá ànábì ni Abdullahi bàbá ànábì ọmọ Abdul Muttalib ni Abu Sufyan àti Umayya àti Rabi'a àti Nawfal Abu Talib ibn Abdul Muttalib Abdul Uzza Abdul Muttalib Abu Lahabi amú Rasulullah sallallahu alaihi wasallam àwọn ọmọ bàbá ànábì nu ojú wọn náà ti bí ànábì àbúrò wọn ti kú kúkú tábúrò wọn kú wọn fẹ́ tọ́jú ọmọ rẹ̀ tó bí náà fi gbé gidigba lọ oko pé àwọn tọ́jú rẹ̀ tó di any length náà fi gbé Muhammad lóko ó dọmọ ọdún mẹ́rin náà dá padà wá sílé padà ìyá ànábì ò lò ju ọdún méjì lọ pẹ̀lú ànábì Muhammad sallam láyé ó tún mú un lọ ìmú ànábì lọ sí ó mú lọ sí oko ibi tí bàbá rẹ̀ kú sí ní ọ̀nà Madina láàrin Mẹ́kà sí Madina ó mú lọ síbẹ̀ pé kó lọ fi sàárè bàbá rẹ̀ hàn ìwà àná pé àyè ibi tí ìyá ànábì padà kú sí ó mú dání bọ̀ láti ibi tó ti lọ fi sàárè bàbá rẹ̀ hàn pé tó bàbá rẹ̀ ibi tó kú sí ni wọ́n ń darí bọ̀ ní ìyá ànábì náà kú ọdún méjì péré ni ànábì àti ìyá rẹ̀ jọrò láyé ọmọ ọdún mẹ́rin ni ànábì kú olóko ibi tán gbé lọ tí ìyá wa Halima fi fún wọn ní ọmú ìyá ànábì ò kú o nígbà tí ànábì dáyé o ó bí fún rẹ̀ kì í ṣe pé ìyá ànábì kú o ní obì mi fi fún lọ́mú o ìyá ànábì ò kú o bọ́sẹ̀ bí tán báyìí ní gbogbo àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àwọn gbogbo àwọn Abu Tọ́líbì yẹn Abu Lahabi kankan yẹn gbogbo àwọn tí mo kà láyé kan yẹn wọ́n gbé lóko ni wọ́n fẹ́ kẹnu ẹ̀ dá torí ọmọ tó máa tọ́ lóko gbogbo àwọn àlàmọ̀ kódà dìísí náà ọmọ tó máa tọ́ lóko ìmọ̀ gbédè wọ́n fẹ́ kó mú sásásá náà fi wá gbé lóko náà fi wá ẹni tó bá ń fún lọ́mú
ìgbà tó lọ́dún 4 lóko ló padà wálé padà òun àti ìyá rẹ̀ Amina wọ́n jọ lo ọdún 2 gbáko láyé tán jọ gbé báyìí pé ọmọ ń gbọ́dọ̀ ìyá ẹ̀ ọdún 2 náà ló fi gbọ́dọ̀ ìyá rẹ̀ láàrin ìgbà yẹn náà ni ìyá rẹ̀ mú lọ síbi tí bàbá rẹ̀ kú sí láti lọ fi hàn wọ́n ń darí bọ̀ náà ni ìyá náà tún kú sí ìwà àwọn kan ń pè bẹ̀yẹn ní àbúwà wọ́n ti ṣe bẹ̀yẹn lọ́jọ́ nísìnyí láàrin Mẹ́kà sí Mádínà ni ẹ̀yin tẹ́ bá lọ Saudi ẹ béèrè pé ibi sàárè ìyá ànábì ibi sàárè ìyá ànábì ń mú darí bọ̀ láti lọ fi hàn ipe ibi tí bàbá rẹ̀ kú sí rèé ṣe arábíàmọ́ ọdún 2 gbáko lànàbí àti ìyá rẹ̀ jọ lò pẹ̀lú ara wọn ọmọ ọdún 6 lànàbí wà tí ìyá rẹ̀ tó fi kú wọn ò tí ì gbé dìde Rasulullah wa nabiyyan wọn ò tí ì ní kọ́ lọ jíṣẹ́ fẹ́ni kankan ó dà kí ni ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ̀ ṣẹ̀ tí bàbá rẹ̀ ó fi wọ̀nà ẹ sọ fún wa ẹ̀ṣẹ̀ wo ni ìyá rẹ̀ ṣẹ̀ tí ìyá rẹ̀ ó fi wọ̀nà ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni ó ṣẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ lọ bí àdìsí yẹn náà tí mo ń sọ lẹ́ẹ̀kan. Ànábì ní inna abi wa abaka fi nnar gbà tó rí pé ojú ẹni yẹn kọ́lé lọ́wọ́ ojú ẹni yẹn bàjẹ́ ọkàn rẹ̀ bàjẹ́ kí bàbá òun bẹ́nu náà ó wá fi yọ ìbànújẹ́ òun kó lẹ́mìí ẹ̀ pé tèmi tòun náà ń bẹ́nu náà kì í ṣe bàbá rẹ̀ Abdullahi ní àṣàrà ní ń tọ́ka ọ̀rọ̀ yẹn sí Abu Tọ́líbì ni Abu Tọ́líbì òun gan mimbabil ihsan pé káwọ́ kí ó dáa kéèyàn dúró tìyàn kó ládùúró tìyàn ṣé Abu Tọ́líbì gbọ́dọ̀ wọná gan ṣé bóun ló ṣe fún ànábì tí táwọn kèfèrí náà fi rí pa kí ló dé báyìí ok Ọlọ́run ní wa ma kunna mu'azzibina hatta nab'atha rasulan ní fìyà jẹ nìkan kan tó bá jẹ́ pé a bá ti ránṣẹ́ sí tí ò gbọ́ agbófin kalẹ̀ kò tẹ̀lé mo ń bi yín léèrè ẹ dá mi lóhùn ìbéèrè yìí òjíṣẹ́ wo náà rán sí Abdullahi bàbá ànábì òjíṣẹ́ wo náà rán sí Amina ìyá ànábì tíra wo ni wọ́n ń lò ńgbà náà tí wọ́n fi ní kò tẹ̀lé tíra yẹn ni ó fi tọ́ sí yà tẹ́ fi ní bàbá ànábì ń bẹ nù náà ẹ sọ fún wa òjíṣẹ́ wo ni wọ́n rán sí bàbá ànábì Abdullahi tí yóò fi wọ náà Ọlọ́run sì sọ ọ́nà Al-Qur'an pé ma kunna mu'azzibin nífìyà jẹ nìkan kan o hatta nab'atha rasulan àfi tá a bá rán yẹn sí wọn tí wọn ò gbọ́ ta náà rán sí bàbá ànábì ẹ sọ fún wa ká gbọ́ ànábì tí wọ́n rán sí náà òun náà ló bí kò dẹ̀ dàgbà lójú ẹ̀mí ẹ̀ wọn ò tiẹ̀ bí bàbá ànábì ti kú kátó bí ànábì oṣù díẹ̀ náà ló kù ànábì ti wà níbi ọmọ oṣù bíi 8 àbí kankan márùn oṣù díẹ̀ náà ló kù tí ó fi wáyé ni bàbá rẹ̀ kú. Ọlọ́run tún ní wama atahum min kutubin yadrusunaha wama arsalna ilayhim qablaka min nasirin ma atahum min kutubin wọn ò fi tírà kankan ránṣẹ́ sí wọn yadrusunaha tí wọ́n máa kà á tí wọ́n fi mọ bó ti yẹ ká máa ṣe wama arsalna ilayhim qablaka min nazirin àdèrè nìkankan sí wọn pé kó lọ kìlọ̀ fún wọn ẹ tún wò ó ẹ lọ wò ó ní inú Suratu Sabai number 44 An-Nisa'i 165 ẹ lọ wo Suratu Sajida náà number 4 Taha 134 ẹni tí wọn ò bá ṣòfin fún sólẹ́sẹ̀ ni Ọlọ́run láàrin nìkankan sí wọn ma atayna min kutubin fún wọn ní tírà kankan tí wọ́n máa wò tí wọ́n máa gáìdì wọn yadrusunaha tí wọ́n máa kà tí wọ́n fi mọ̀ pé bó ti yẹ ká ṣe ní bí ó ti yẹ ká ṣe ní wa ma arsalna ilayhim qablaka min nazirin àdẹ̀rẹ́ nìkan kan sí wọn ṣáájú rẹ̀ ànábì tí ó máa lọ kìlọ̀ fún wọn àwọn ènìyàn bóòrò lọ́wọ́ ó ṣe sọ̀rọ̀ wọn ó ní bó ṣe sọ̀rọ̀ wọn
àwọn tí wọn rán nìkan kan sí ó dá nísìnyí lágbèjú àwọn ọmọ tí wọ́n kú ní kékeré tí ò tí ì gbọ́n mọ̀ nǹkan kan kò tí ì mẹsẹ̀ kò tí ì mọ rere kò tí ì mọ ibi ó dẹ̀ kú kékeré bóò ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dájọ́ wọn níjọ́ àlìkìyámọ̀ àwọn tẹ́nì kankan wàá jíṣẹ́ fún wọn tí ànábì kankan wàá jíṣẹ́ fún wọn títírà kankan ò síwájú wọn tí wọ́n ń kà tí wọ́n fi mọ gáìdì ara wọn bóò wọ́n sọ̀rọ̀ wọn jálì kìámọ̀ ó ní mọ̀ sọ̀rọ̀ wọn jálì kìámọ̀ ó ní bí ọ̀rọ̀ wọn ṣe lọ ó ní ànábì tún sọ ànábì sọ ó ní bó ṣe sọ̀rọ̀ wọn àdìsí gbé wá وعن عبد الله بن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال أني أهوان آل النار عذابا أبو طالب ó ti làámúlẹ̀ ń bẹ̀ wọ́n Abu Tọ́líbì ní ń tọ́ka sí bàbá rẹ̀ Abdullahi kọ́ ní ń wí ahawanu ahali nari azaban Abu Tọ́líbì Ànábì ló sọ bẹ́ẹ̀ Abdullahi ibn Abbas ló gbà wá bẹ́ẹ̀ pé Ànábì ní ahawanu ahali nari ẹni tí yóò wọ̀nà tí ìyà tiẹ̀ tí ó fúyẹ́ jù nínú iná Abu Tọ́líbì ni wàhùwà muntailun bin alayn min nari yóò wọ bí bàtà méjì nínú iná yagli minhuma dimaguhu láti bí gìgísẹ̀ rẹ̀ báyìí iná yẹn ó mọ̀ wá ru débi dimagu báyìí débi ọpọlọ rẹ̀ ó la ẹni tí ń rí mọ́lẹ̀ níbẹ̀ yẹn pé ahawanu ali nari asaban ẹni tó rọrùn jù ní ìyà tí àti ẹ̀ ó ti sẹ́pẹ́rẹ́ jù nínú iná Abu Tọ́líbì ni ṣé kò mú kọ́ ọba rẹ̀ ni kò sọ̀tọ̀ yẹ Abdullahi ni kí ló sì jẹ́ káwọn yìí ń kó níjìyà yẹn ju pé ojú wọn náà fi gbé dìde lójíṣẹ́ ó dẹ̀ hawala pé kásà di mùsùlùmí kásà kírun wọn ò kírun kódà kẹ́ wàá dákọ̀ eléyìí lásán eléyìí gan taba mi ń bá bìlà ẹ̀sán taba lọ wo dáadáa tí Abu Tọ́líbì ṣe fún Ànábì Muhammad sallam ẹni tó gbà yẹn lẹ̀ tí ò jẹ́ kí ogun ó borí yàn tí ò jẹ́ tó jẹ́ kí èèyàn oríṣẹ́ jẹ́ ṣebínú lẹ́nà tí gbógun ẹlòmíì tí gbogbo ayé ìfìbàjẹ́ ẹni tó tọ́ ẹlòmíì ló bá yẹ jẹ́ ẹni tó tọ́ ẹlòmíì ṣebí abẹ́ rẹ̀ ló gbọ́dọ̀ gbé ikú ìyá Ànábì lẹ́yìn ọdún méjì tí ìyá Ànábì kú ló wá sún Ànábì lọ́dọ̀ Abu Tọ́líbì tó fi di pé òun wá ní ń tọ̀ tó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ó dẹ̀ gbé lábẹ́ rẹ̀ ẹni tí yẹn gbé lábẹ́ rẹ̀ àǹfààní wà fún àti bá yẹn jẹ́ kò bá yẹ̀ jẹ́ ó tún dìde láti jíṣẹ́ ó tún gáìdì ẹ̀ gbogbo àwọn kèfèrí wọ́n mí ni ẹ̀ òun ní gáìdì ẹ̀ ọba Habasha Nàjàsí tí Ànábì ní kí àwọn kírun sí la Nàjàsí tí ò kírun ìsìláàmù rẹ̀ dàrú àwọn àfáà ò gbà pé ó ṣe ìsìláàmù kú tí àwọn sàhábà lọ sílùú rẹ̀ tí wọ́n lọ pèpè sẹ́sìn tí àwọn kèfèrí Mẹ́kà tán lọ ká wọn mọ́ tán fẹ́ kó wọn tí ọba Habasha Nàjàsí tí ó gbà kò gbà fún wọn kí wọ́n kó àwọn sàhábà Ànábì kúrò nínú ìlú òun nígbà tí ó ti bá wọn sọ̀rọ̀ pé kí lẹ wá ṣe wọn láwọn wá pín ẹ̀sẹ̀ sí ni nílùú òun ń bí tẹ̀lé mọ́rú ọba tóun jẹ́ Yahudi lòun wọ́n wá ń sọ fún pé ọ̀rọ̀ Ànábì rẹ tó tẹ̀lé ó wà nù Kùránì yìí ó ní ẹ gbé wá ẹ kà fún mi kí n gbọ́ wọ́n dẹ̀ kà fún ó sì gbọ́ ó ní tó bá yá ké bẹ́ẹ̀ ni ẹ máa wọnú ìlú lọ ẹ máa lọ pè yẹn sí inú ẹ̀sìn tẹ́ fẹ́ máa pè yẹn sí ó dẹ̀ tún fún wọn nílé ó fún wọn láàyè tí wọ́n sùn àwọn kèfèrí Mẹ́kà dẹ̀ dé wọ́n fẹ́ kó wọn torí Mọ̀dínà náà ti wá gbàyàn Ànábì tó wà Mọ̀dínà ni àwọn yìí ti wá tànàbí ti rán wọn wá sí Habasha àwọn kèfèrí Mẹ́kà wá kó wọn gbà tán gbọ́ pé wọ́n wà ń bẹ̀ wọ́n á kó wọn ọba Habasha ò gbà fún wọn ó ní wọn ò lè kó wọn kó ń bí
immunity ó ti cover wọn ṣebí kì í ṣẹlẹ̀ sí wọn ó yẹ kó fà wọn fún wọn pé ó yá ẹ máa kó wọn lọ kò wá kó wọn fún wọn ká máa kó wọn lọ tá máa kó wọn lọ ni wọn bá fi yà jẹ wọn tó láwọn èyí wọn fọlọ ànábì kó Mákà lọ Mádínà ni wọn dẹ̀ gbọ́ kí wọn ti wà níbẹ̀ yẹn ni ọba abáṣà ò bá gbà kò gbà ó ní ká máa lọ pè sẹ́sìn ẹni tó fún yàn láàyè tí yàn fi rí iṣẹ́ jẹ́ ṣé kò lẹ́tọ̀ọ́nú ayé yàn nígbà tó kú àkọ́kọ́ ẹni tó kọ́ kí ìrun sọ̀látùl gáíbì àlìgáíbì tí wọn ò ní rí ẹni tó kú sọ̀látùl gáíbì ẹni tó kọ́kọ́ kí Islam láyé Nàjáṣì ni kò kírun tó fi kú mimbabil ihsan ipe ó ṣe rere fún ànábì ó gba ànábì láàyè kánábì jẹ́ iṣẹ́ tí Ọlọ́run rán nínú ìlú rẹ̀ kò dẹ̀ tún gbà fáwọn alábòsí kí ọjà ó jẹ àwọn kò jẹ́ káfọ́jà jẹ àwọn tánábì ránṣẹ́ wá sọ́dọ̀ òun sallallahu alayhi wa sallam mimbabil ihsan pé kéèyàn ní rere kéèyàn ṣe rere onírere ní sí tiwájú Ọlọ́run ẹ má jà mọ́ tara wa jẹ mọ́ ẹni tó ṣe rere ó ní sí tiwájú Ọlọ́run láfi ń polówó ìwà fún yín pé gbogbo tí àwọn fẹ́ sọ tó fẹ́ sọ fáwọn èèyàn ní pé Al-Qur'ani wí Ọlọ́run wí ànábì wí ẹ fi wà kún a máa ń kọ́lọ́gà jí wá ń bíi pé kéwú lásán òwúlò kéwà mọ̀ ìwà ní sẹ́rù dẹ́ni rè kéwù lásán òwúlò kéwà mọ̀ ìwà ní sẹ̀dá dẹ́ni rè ìwà ní sẹ̀dá dẹ́ni rè kéwù lásán òwúlò kéwà mọ̀ ìwà ní sẹ̀dá dẹ́ni rè gbogbo kí ó ti yàn bá mọ̀ tí ń bá ń gbá lórí ẹ̀ tí ń hó tí ń gbá orí nígbà tí ó ti mú gbóyó tí ò bá ń mọ bí ó ṣe sọ̀rọ̀ gbé kéwù yẹn kalẹ̀ àwọn èèyàn ní gbà nǹkan lọ́wọ́ rẹ̀ èmi ẹ sọ iye èèyàn tẹ́ ẹ ti gbé sí Islam ẹ sọ àwọn bí bóyá lẹ́yìn àwọn tó wà ń bẹ̀ tẹ́ tó ń corrupt tẹ́ tó sọ ọdọ lórí burúkú. nǹkan tẹ́ mọ́sí náà ni pé kẹ́ ẹ yẹ àwọn èèyàn kẹ́ ẹ yẹ pẹ́rẹ́ àwọn èèyàn kẹ́ ẹ sọ ẹni tó tóbi rẹ̀ ní kékeré kẹ́ ẹ máa pẹ ẹni tó ní ìdí kẹ́ ẹ sọ tó ní ìdí oníyẹpẹrẹ kẹ́ ẹ máa mú àwọn èèyàn ṣeré bíi pé ẹ̀hún ò jẹ́ kankan níta ẹ̀ mọ́ ṣe náà nù ẹ lẹ́yìn yẹn ẹ̀ máa kàn ṣe ẹ̀ sì tí pàdé ohun ti yín ni ẹ bá pàdé ohun ti yín jọkàn ẹ̀ dà mọ́ àbá ànábì ń bẹ nù náà lẹ́nu mùsùlùmí borí bẹ́ẹ̀ gẹ́ sókè kájáde ní àyíká ibi tá a wà yìí ní àyíká ibi tá a wà yìí sọ́tọ̀ sí yín tẹ́yìn náà dẹ̀ mọ̀ bí mídíà ń ṣe rí àwọn yẹn wá ń wo sànàbí la ń wo sànàbí la ń wo sànàbí la. Ànábì ti la ẹni tí ó wà nù náà yẹn fún wa ana Abdullahi ibn Abbas anna Rasulullah sallam qala ahwanu ahli an-nari asaban ẹni tó wà nù náà tí ara rẹ̀ ó sẹpẹrẹ jù Abu Talibin òun ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wa huwa muntailun bin alayni bàtà méjì ni ó wọ̀ tó ti bẹ́ẹ̀ náà muntailun bin alayni min narin yagli minhuma dimaguhu síbẹ̀síbẹ̀ náà láti bí gìgísẹ̀ rẹ̀ báyìí iná yìí ó sì máa dé ọpọlọ rẹ̀ òun ni ìyà tiẹ̀ dẹ̀ fúyẹ́ jù àwọn wo làwọn tá à ń wí gan àwọn kan wọ́n pè wọ́n ní asahabul fatirati ẹ̀yẹ yẹn tí ẹ̀ ń gbọ́rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ rárá àwọn bíbù yìí Ọlọ́run kan fún wọn ṣe àdánwò fáyé ni n wàá rí ẹ̀sìn mi ìbàjẹ́ ju Islam náà lọ ẹ sọ yẹ kèfèrí tó ti wẹ̀ sí Islam wọn ò rí kírísítẹ́nì wẹ̀ sí Islam rí wọn kàn tó ń corrupt mùsùlùmí ni wọn tún sọ wálé di ẹlẹ́mìí líle gbogbo ẹ̀rẹ̀ ń ṣe ìdí àáwọ̀ ànábì mọ́ra yín ànábì yìí náà lè sì yan yẹpẹrẹ jù ẹ̀ ń pẹ́ ànábì mọ́ra yín
ashabul fatirati àwọn kan wà láàrin pé ànábì kan lọ sí pé ànábì kan dé ìgbà míì kì í sá ànábì kankan tí ìkáwálẹ̀ ti lọ ó lè tó ọdún bíi 300 years 500 years 600 years kí ànábì mi tó wá nísìn ìjíṣẹ́ ànábì Ìsá Jésù ọmọ Mariam lílọ rẹ̀ sí bíbí ànábì almost 600 years ni bẹ́ẹ̀ ni 600 years 100 ọdún tíra yẹn ti kó lẹ̀ tíra tí Jésù wá gbé wá Jesus gbé wá Ìsá ó ti kó lẹ̀ ńgbà náà 100 ọdún ni dídáyé ànábì sí lílọ Jésù 600 years ẹ wá sọ fún mi òjíṣẹ́ wo ló wà ńgbà yẹn lẹ́yìn ìgbà tí Jésù ti lọ tí ò sí Ìsá láyé mọ́ 100 ọdún náà tó bí ànábì ìwé wo náà ń tẹ̀lé ńgbà náà ìwé wo ni wọ́n ń tẹ̀lé tó fẹ́ gáìdì wọn tí ìwé yẹn ó sọ fún wọn pé báyìí ni kẹ́ ẹ ṣe báyìí ni kẹ́ ẹ má ṣe tí wọ́n fi wá dáràn tó fi wá wọ̀nà pẹ̀lú kí wọ́n ṣe nǹkan tán ní ká má ṣe. ashabul fatira àwọn èèyàn tẹ́ pé kò sójíṣẹ́ kan tó wà láàrin wọn lásìkò yẹn sígbà tó jíṣẹ́ kan ti lọ. humul ladhina lam tabluguhumu da'watu nabiyyi àwọn tí ànábì ò rí ṣe jẹ́ fún la Isa wala ghayruhu wọn ò rí Jésù rí wọn ò sì rẹ́lòmíì rí àwọn náà ń pè ní ashabul fatirati yuqal lahum ahlul fatirati wọ́n ń pè wọ́n ní ahlul fatira àwọn tẹ́ pé risala ti fakate lásìkò tiwọn wọn ò rí ẹnì kankan tí yóò jíṣẹ́ fún wọn. Yes, ẹ dákun ńgbà tán náà wọ́n bá tún wá fi ìyà jẹ ẹni tí ò rẹ́ni jíṣẹ́ fún sẹ́yìn pẹ̀lú ọ̀nà alábòsí ni ẹni tí ò rí yẹn jíṣẹ́ fún Ọlọ́run wa ma kunna mu'azzibina hatta nab'atha rasulan ká tó lè fi ìyà jẹ yín á jàre yín pẹ̀lú pé àrán yẹn sí yín ẹ̀ gbọ́ ni. Qala ta'ala Ọlọ́run ya ahlal kitabi qad ja'akum rasuluna yubayyinu lakum ala fatratin min ar-rusuli ya ahlal kitab Ọlọ́run ní ẹ̀yin tí a fún tírà ẹ̀yin tí wọ́n tí Jésù wá jíṣẹ́ fún tó wá jíṣẹ́ àwa Ọlọ́run fún qad ja'akum rasuluna òjíṣẹ́ wa ti wá bá yín o kí ni mo wá ṣe fún yín yubayyinu lakum ala fatratin min ar-rusuli yóò máa ṣàlàyé fún yín yóò máa ṣàlàyé àwọn gangan fún yín àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣe àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ tẹ́ ẹ ti ń ṣe tí ò sẹ́ni kankan tó ń jíṣẹ́ fún yín gbà yẹn yóò máa sọ fún yín pé eléyìí ò wá dáa eléyìí ò wá dáa àwọn tẹ́ ń ṣe nígbà tí ò tí ì sí òjíṣẹ́ kankan tá a rán sí yín yóò máa ṣàlàyé ẹ̀ fún yín ẹ wò ó ayé Al-Qur'ani ní náà kéèyàn tó lè lẹ́tọ̀ọ́ síyà wọ́n rán nìkan sí ná àwọn tá à ń wí yìí bàbá ànábì ẹnìkan kò jíṣẹ́ fún Abdullahi bàbá ànábì ẹni tí ó wà jíṣẹ́ fún náà ló ẹsẹ̀ fún ìyá rẹ̀ lóyún tí ó dáyé òun kò dáyé tó fi kú kí ni wàá mú wọn ná bí kan kó àwọn kan níbì kan àwọn ẹlẹ́ṣẹ̀ kankan kó wọn níbì kan ṣé wọ́n lè wá dákọ̀ wọ́ tó sí ń bẹ̀ sí kání kò wá jìyà kání kò wá jẹ ìyá nǹkan tó ṣe ẹ wà àwọn ọmọ tó lọ kó láìpẹ́ yìí níbì kan tí ọmọ tí máa ń kọrin yẹn tó lọ kó àwọn kan níbi títí ń kọrin ó dà àwọn tí wọn ò sí ń bẹ̀ sọ́yìn lọ mú wọn lé ká ní ọ̀yà ẹ̀yin náà wọ́n ní bọ́ìsì lẹ́yìn náà lónìí kí lòun ṣe ẹ sọ fún wa ẹsẹ̀ wo ni bàbá ànábì ṣe tó fi wọ̀ náà tó fi lẹ́tọ̀ọ́ sí kókó náà òjíṣẹ́ wo náà rán sí ọlọ́ni ya ahlal kitab qad ja'akum rasuluna yubayyinu lakum ala fatratin min ar-rusuli
an taqulu ma ja'ana min basirin ẹnìkan kan ò wá bá wa ààrẹ nìkan kan níbi tá a fẹ́ sọ pé a ti ṣe àdáràn ẹ̀ṣẹ̀ kankan wọ Ọlọ́run torí òun rán nìkan kan sí wa lẹ́mọ̀ wá wí ní ìsìn o mo ti rán jíṣẹ́ sí yín o kò sọ fún yín pé ntẹ́ ń bá bọ̀ ẹ̀ pàtì ẹ̀ má ṣe mọ́ o ntẹ́ ń bá bọ̀ yẹn fi ilẹ̀ ẹ̀ má débẹ̀ mọ́ o èyí tẹ́ ẹ ti ṣe sẹ́yìn yẹn gbà tí kì í ṣe pa arán nìkan kan sí yín gbà yẹn fatira ti wà kò sójíṣẹ́ kan tó wà láàrin yín tí ẹ máa rí bí epo òun la rán wá tá a máa ránṣẹ́ sí tí ó máa sọ nǹkan tí a fẹ́ fún yín kò sí 600 years 100 ọdún ló wà láàrin bíbí ànábì sí lílọ Jésù ṣùgbọ́n Jésù ti polówó ẹ̀kalẹ̀ pé ń bọ̀ kẹ́nìkan ń bọ̀ wá o lẹ́yìn mi o isimu wu Ahmadu o Ahmadu ní ń jẹ́ o Ahmadu náà ń pe ànábì ní sánmà sallallahu alayhi wa sallam ẹ̀ṣẹ̀ wo wá níyà rẹ̀ ẹ̀ṣẹ̀ wo ní bàbá rẹ̀ ṣẹ̀ tí ó fi wọ̀nà ẹ̀hún mo fẹ́ gbọ́ ta ní rán sí tọ́ntọ̀n wá jíjẹ́ fún tí ó gbọ́ tí ó gbà fún òun mo fẹ́ gbọ́ ẹ kọ́ wa ń kéwù ẹ̀yin àfa wa ẹ kọ́ wa ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ mo fẹ́ gbọ́ ẹ̀ṣẹ̀ kan tí bàbá ànábì ṣẹ̀ Abdullahi yẹn tó ṣẹ̀ agbọ́ Abu Tọ́líbì ànábì tó sọ̀rọ̀ láhà rẹ̀ pé Abu Tọ́líbì ńgbà tó fẹ́ sọ ó ní inna ahwana ahli nari asaban ẹ̀wọ̀n tí ìyá wọn sọpẹ́rẹ́ jù nù ná ó lè dákọ̀ Abu Tọ́líbì sí ká ní pé ó bá jẹ́ pé bàbá rẹ̀ Abdullahi ni ń bá ń tọ́ka sí ni yóò dákọ̀ Abdullahi náà ni àmọ́ òkè kí ló ṣe Abu Tọ́líbì yẹn gan ṣé yóò wọ̀ náà ni ṣé ìwà tí ó wù sáà nẹ́bì gan ṣé kò tó láti kọ́ lọ́wọ́ fọ́ kí fún ẹ̀ ló jẹ́ kí n sọ̀rọ̀ nàìjà sílẹ̀ kan ọba Habasha Ethiopia kọ́nà ń pẹ̀lú yẹn ọba abẹ tó tọlọrẹ́tì nta nàbì gbé wá ntanran ànábì ó tọlọrẹ́tì ẹ̀ ànábì ní káwọn sọ̀hábà lọ bá wọ́n dẹ̀ lọ bá wọ́n dẹ̀ wọ̀lú ẹ̀ lọ tó bá lé wọn kọjọ yẹn tó bá lé wọn dànù gbẹgbẹ ó dẹ̀ nìkan wọ̀lú lọ káwọn lọ pè ẹ̀sìn kò dẹ̀ ṣẹlẹ̀ sí wọn ó dẹ̀ tó fún wọn láyè tó máa gbé àwọn èèyàn kan tún wá láti Mákà wọ́n gbọ́ pé àwọn sọ̀hábà ànábì ti wá sí Habasha wọ́n fẹ́ lọ kó wọn padà ó dẹ̀ ní wọn ò lè kó wọn kó ń bí kò gbà fún wọn ó ní immunity cover wọn bí kó Nàìjíríà sí kò dẹ́ nìkan ṣẹ̀ ọ́ ní London ó fẹ́ lọ mú àbí ní anywhere lọ́fà táwọn ará rẹ̀ ń fi ń lọ́wọ́ náà fi ń sọ̀rọ̀ sẹ́ni bọ̀lì bó ṣe wù wọ́n mọ̀ pé immunity cover wọn ó lè wá láti Nàìjíríà pẹ̀lú àwọn wọn ìjọba àwọn onígbà kó má wọn lọ ẹ wo ní Congo láìpẹ́ yìí tí àwọn ìjọba bẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tán pa gbogbo àwọn ọmọ líle bẹ̀ tán pa wọ́n àwọn ọmọ kan bẹ ó dàkẹ́ nìkan náà ni sójà kan wà tó wá jẹ́ sójà Amẹ́ríkà wọ́n sọ fún wọn ní ẹ má pa ọmọ wa o ẹ má pa ọmọ wa o ẹ má pa ọmọ wa o wọ́n dẹ̀ ra fọmọ wọn lẹ̀ láìpẹ́ yìí gan àwọn sójà Amẹ́ríkà ni wọ́n bẹ̀rẹ̀ tán dàgbò olúhùn tán kó àwọn ọmọ tí wọ́n lọ immunity cover wọn ọba Habasha Nàjàsí kò gbà pé kí àwọn wèrè tó wá láti Mẹ́kà kan kó àwọn sàbí ànábì kó ń bẹ̀ lọ Mẹ́kà padà ṣebí náà lànà mi fi àbíṣẹ́tì ẹ̀ nígbà tó kú tó fi ní pé kí sọ́tò gáíbì sí la ṣé ìwà rere ṣé kò kópa nú ayé ni nígbà tó bá wá ẹni tó níwà rere òun náà tún jìyà ọ̀kẹ́gbà ẹni tí ò níwà rẹ̀ tí ò tún lẹ́sìn àwọn kan wà wọn ò lẹ́sìn wọn ò sì níwà rẹ̀ àwọn kan wà wọn níwà rẹ̀ wọn ò lẹ́sìn lè bá Ọlọ́run dájọ́ lè bá Ọlọ́run dájọ́ àwọn kan wà yálì kíámà tí Ànábì sọ pé wọ́n da ẹjọ́ wọn bí àwọn ọmọ tán kún kékeré tí wọn ò tí ì mọ ayé wọ́n kàn kún kékeré àtirú àwọn báyìí àwọn alifatirai àwọn tí Ànábì kan ò wárí kó wá jíṣẹ́ Ọlọ́run fún wọn rí tí wọ́n lo ayé wọn tó kẹ̀lú gbogbo tí wọ́n ṣe láyé wọn ò mọ̀ kẹ́lẹ́ èyí kan ní òdá wọ́n níjọ́ àlìkíámà
ọlọ́run wa ní kí wọ́n kó ogun ọjọ́ bó la ṣe ọ̀rọ̀ tí yín báyìí ó yá gbogbo yín iná rè ẹ máa lọ ná pẹ̀lú àṣẹ ọlọ́run nìkan máa lọ sínú ná àwọn kan máa lọ àwọn kan takú ọlọ́run kí la ṣe àwọn kan sọ pé àṣẹ ọlọ́run ni ẹja máa lọ àwọn yìí máa lọ àwọn kan dúró táǹkù tí ọlọ́run pé kí làwọn ṣe táwọn fi wá wọ ná ibi tí wọ́n ti ìyíhùn náà ni wọ́n fi jọ́ọ̀jì wọn. ẹ̀yin tí ẹ̀yin takú pé ẹ̀ ní lọ́nu náà ní ẹ̀ máa lọ yìí iná nù ẹ̀ máa wọ bẹ̀ lọ tẹ́ ń kílẹ̀mù pé kí lẹ ṣe tẹ́ ń bá mi ọlọ́run drag àjẹ́ pé bó bá yẹ pé ẹ̀ bá kún kékeré náà tàbí ànábì kan wá náà tó wá jíṣẹ́ mi fún yín náà ẹ̀ ní gbọ́ náà ni torí èmi tí mo ní ànábì tí rán sí yín tí mi rán sí yín rárá tẹ́ ẹ bí lọ ayé yín tán náà mo ní kẹ́ ẹ máa lọ́nu náà yìí lẹ́ẹ̀gbọ́ yìí tó wá débẹ̀ gbogbo yìí hùn bẹ́ẹ̀ bá ń bẹ láyé náà ẹ̀ ní gbọ́ gbogbo ẹni tó bá wá jíṣẹ́ fún yín náà ẹ̀ ní gba tiẹ̀ ó yá iná straight ẹ̀yin tẹ́ wá ń lọ náà tẹ́ ẹ béèrè pé kí lẹ ṣe tẹ́ ẹ yí àṣẹ èmi ọlọ́run wò ó yá àlìjánnà sallallahu alayhi wa sallam ẹ lè jọ́ọ̀jì ẹnìkankan ẹ lè jọ́ọ̀jì ẹnìkankan ẹ fẹ́ anybody sílẹ̀ ẹ̀yin lẹ́ ń da ẹ̀sìn rú ẹ̀ ń da ẹ̀sìn rú you can't judge anybody ẹ sọ tí yín kẹ̀dẹ̀ kó ń bẹ́ẹ̀ ẹ wú tiẹ̀ and go and rest ọlọ́run ló ní ẹjọ́ lọ́dọ̀ tó máa dá fún anybody. asahabul fatirati humul ladhina àwọn làwọn tó ṣe pé lam tablugu dawatu nabiyyin anabi kankan ò jíṣẹ́ fún wọn rí àwọn náà ń pè ní al fatirati àwọn tó ké táìmù yẹn kò sá anabi kankan tó wá jíṣẹ́ fún wọn la isa wà lágẹ̀rù wọn ò rí jésù wọn ò sí anabi kankan rí àwọn náà ń pè ní al fatira. ọlọ́run ní ya ahlal kitab qad ja'akum rasuluna yubayyin lakum ala fatiratin minar rusuli an taqulu ma ja'ana min bashirin wa al-maida. qala Salman al-Farisi abayan sọ pé fatiratun bayna Isa wa Muhammadin àlàfo ìgbà tó wà láàrin Jésù sí ànábì tí ànábì kankan wá situmi ati sanatin 600 years ni wa ana Anas ibn Malik qala Rasulullahi sallallahu alayhi wa sallam anabi ni tube limani amana bi wa ra'ani marratan anabi ni òun kí ẹni náà kó kú oríire tó gba ẹ̀mí anabi gbọ́ ó dẹ̀ rí mi lẹ́ẹ̀kan ṣoṣo rí ó sọ ní wà túbẹ́ liman amana bí ó ní mo kí ẹni náà ó kú oríire ẹni tó gbà fún mi ànábì wàlámù yàrá ní sábò àmìràrà kò rí mi rí ó lè gbà fún mi. rawahu al-imamu Ahmad sallallahu alayhi wa sallam ànábì ọmọ Abdullahi ni Abdullahi ló bí sab'atu ashuri fil amli àwọn kan ní oṣù méje ló wà nígbà náà nù oyún àwọn kan ní samaniyatu wa 20 shahran ni àwọn kan ní oṣù mẹ́jọ àti bí nǹkan kẹsà òun náà ni oyún ànábì dìgbà náà ni Abdullahi bàbá rẹ̀ kú. Abdullahi ibn Abdul Muttalibi mata qabla miladi nabiyyi ká tó bí ànábì ló ti kú kí ni ó wá jẹ́ kó wọná ẹ sọ fún wa. Abdul Muttalibi náà jaddu nabiyyi mata qabla bi'isati nabiyyi Abdul Muttalibi bàbá ànábì ànábì ò tí dàgbà torí ànábì bàbá rẹ̀ láyé bàbá abẹ́ ó bá láyé Abdul Muttalibi tó bí àwọn Muttalibi tó bí gbogbo wọn yẹn ó bá láyé ṣùgbọ́n wọn ò tí ì gbé ẹ̀nà lólójíṣẹ́ tó fi kú. nígbà náà àwọn méjèèjì yìí
huma min ahli al-fatrati àti Abdullahi bàbá Ànábì àti Abdul Muttalib bàbá Ànábì àti bàbá àtọmọ tọ́jọ́ bí Ànábì ahli al-fatra ni wọ́n kò sẹ́lẹ̀ kankan tó jíṣẹ́ fún wọn tí wọ́n fi lọ́tọ̀ sí ya. Amina bintu Wahabin tó bí Muhammad náà òun náà matat wa umruhu 6 sanawat òun náà kú ọmọ ọdún 6 l'Ànábì wà ọmọ ọdún mẹ́rin ló kú látoko wálé. ọmọ ọdún 4 náà mú Ànábì kú olóko tán mú lọ lọ́dọ̀ Halima tó lọ fún lọ́mú ọmọ ọdún 4 torí mo sọ fún lẹ́gbẹ̀ẹ́ pé ìyá Ànábì ò kú o kábà ní ìyá Ànábì tó kú náà fi lọ fún ní ìyá kan tí ó fún lọ́mú rárá ìtọ́jú tó péye náà fẹ́ fún wọ́n fẹ́ kó dáńtọ́ wọ́n fẹ́ kó rí ìtọ́jú wọn á gbé lóko ó kó dá púpọ̀ tán bá fọ́ kó bú ọ wọ́n yìn ọ́ ní pé wọ́n mú oko wàlá oríire náà fi tì sí ọ lára wọ́n mú oko yìí níjẹ́ ní tí mo wà ní Mauritania oko Mauritania ibẹ̀ ni ìmọ̀ wà mo lọ bẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tán hálífíà sórí àwọn ọmọ kéèké bí àwọn ọmọ ọdún 11 àwọn ọdún 12 wọ́n hálífíà sórí ní Mauritania oko bẹ̀ iná wà mẹ́ o wọ́n odidi Kùránì wọ́n mọ kawaid wọ́n mọ ṣẹ̀ríà oríire ń bẹ lóko mo kí àwọn ọ̀rọ̀ oko pé àkó oríire ẹni tó máa ń sọ pé ọmọ oko ní ọ́ yìí tó fi ń tì sí ọ nǹkan rẹ ni oko náà ti tọ́ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbé lọ́bẹ̀ ní gidigidi tó wà nú ẹ̀jẹ̀ náà gbé lọ pé wọ́n wẹ́n tó fún lọ́mú abẹ́kọ̀mọ̀ yìí gbogbo wọ́n fẹ́ kẹ́ẹ̀kú náà ní kíní ẹ̀ wọ́n fi ń dọ̀ Ànábì kí Abu Lahabi ẹ̀gbọ́n bàbá mi ni ó tọ́jú mi ní tó dààmú Abu Lahabi kò ju pé ọmọ tòun bẹ́ẹ̀lẹ̀ ń ránṣẹ́ tó dààmú ẹnu ẹ wo bí tí kẹta tó lọ já Abu Lahabi sí ẹ̀jẹ̀ ń sọ wá sí láàrin gbogbo ẹ̀yin oníkẹta ẹ̀yin tí oríire ẹnì kejì yín máa ń dà yín láàmú ṣebọ́ Ọlọ́run ló ṣe ọba tó ṣe yẹn wà ń bẹ yóò ṣe tiyín Abu Lahabi dá láti pìlẹ̀ fún Ànábì Muhammad òun ló tọ́jú Ànábì ju gbogbo wọn dàbò Ànábì ó rẹran súnà rẹ̀ ó pẹran ó ṣe ìtìkù àwọn èèyàn tó wà lẹ́rú ó sọ wọ́n dọ́mọ nítorí pé inú rẹ̀ dùn pé ìyàwó àbúrò òun bímọ ó bọ́kùnrin gbà tó di pé wọ́n fẹ́ máa sọ kálukú dan tí ó dà ibi tí wàhálà ti dẹnu gbogbo agboolé tó bá rí bẹ́ẹ̀ àwọn agboolé mi ń bẹ ń tòbọ̀ láti lẹ̀ láti lẹ̀ nígbà táwọn ọmọ yẹn ń bẹ kéèké gbà tó di pé àwọn ọmọ yẹn ń dàgbà tán tí kálukú ń yà síbi tọ́lọ́ ń kọ́ mọ́ bí ìbínú ṣe bẹ̀rẹ̀ nu ìbínú kan bẹ̀rẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe bẹ́ẹ̀ padà ń bẹ̀ kìí ta ló bàtà Abu Lahabi jẹ́ inú àlìjánnà ni ò bá wà báyìí ìwọ ìyálé ìwọ ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àbúrò tẹ́ ẹ ní pọ́blẹ́mù rú nǹkan yìí ẹ padà ń bẹ̀ kò lè pé yín torí ẹ̀yin àtọ́lọ́run lè fẹ́ jà ntọ́lọ́run fẹ́ ṣe ó lè di lọ́wọ́ ó dá nísìn pẹ̀lú gbogbo wàhálà Abu Lahabi bá Ànábì fà ṣé kò wàá sọ Ànábì di òjíṣẹ́ ẹ sọ nísìn ẹ wò nísìn Ànábì ọ̀hún ló ti wá kú yìí ní òsínláyé mọ́ yìí ntẹ́ rẹ̀ jọ gbìn kalẹ̀ ní òtán yìí ìbẹ̀rẹ̀ kọ́ ni lọ́wọ́ mo kàn dáwà sí wa ni gbogbo ẹ̀yin oníkèéta ẹ̀yin tẹ́ ẹ máa ń rí i pé oríire ọmọ ẹ̀gbọ́n yín oríire ọmọ àbúrò yín ń dà yín láàmú kí ni ṣe yín nígbà táyìn bá wá sí báwọn kí ni kí àgàn ó ṣe àgàn tí ò bímọ rárá kí ni kó ṣe nígbà táyìn tí ó nílẹ̀ ń bínú ẹni tí ò nílẹ̀ ẹni tó nílẹ̀ tí ó kọ́lé sí òun náà nílẹ̀ o ìwọ̀n ń bínú ẹni tó kọ́lé ó yẹ kó o máa mọ̀ pé ní tó ti mú ọ nílẹ̀ ó nílé nu ó yẹ kó o mọ̀ pé ní tó ti mú ọ bímọ ó jẹ wọn mọ́ nù Abu Lahabi ní sí ó wà nù ná ó wà nù problem kí ni yẹn dùn Ànábì kú ni bàbá yìí tọ́jú mi níbi oríire pé ọmọ àbúrò mi wà sórí ju ọmọ tèmi lọ bí tí wàhálà ti délẹ̀ nìyẹn ó ti ń bọ̀ tipẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ní problem yẹn
ẹ má jẹ́ kí inú yín bàjẹ́, ẹ má move on. Ó ti wà bẹ́ẹ̀ tipẹ́tipẹ́. Now oṣù ọmọ ọdún mẹ́fà iná ló wà tí ààrẹ fi kú. Abu Talibi tufiya bada bi isati nabiyyi bi sabu sanawat. Abu Talibi tó wá jẹ́ ẹ̀gbọ́n rẹ̀, ẹ̀gbọ́n bàbá Ànábì. Wọ́n gbé Ànábì nàró lójíṣẹ́ lọ́dún 7 sígbà tá Ànábì dójíṣẹ́ tán lòun ẹ̀ṣẹ̀ kú. Ó dúró tá Ànábì gan. Wa qabla li ijrati bi salasi sanawat. Kí ó tó di pé ìjìrà dé ọdún 3 before ìjìrà ni Abu Talibi kú tiẹ̀. Aisha fi asiri nubuwati. Wọ́n jọ gbé ayé lóòótọ́. Wọ́n jọ gbé ayé lásìkò tí Ànábì ti dà Nábì. L'Ànábì fi tọ́ka pé Abu Talibi ni iná ó rọrùn fún jù láti gbé inú ẹ̀. Torí ó jíṣẹ́ fóun. Ó sọ fún pé kó gbà. Abu Talibi ní kó ní sùúrù. Ọ̀rọ̀ lọ́bẹ̀ náà tó pọ̀. Tí n bá gbà fún ọ, tí n bá ní mo ti ṣe Islam báyìí, wọ́n lè àwọn pípù ìwà lè wá pa ẹ̀. Ó sàn kọ́fà rẹ̀, ń sàn kọ́fà Ànábì, ń sàn kọ́fà rẹ̀. Àwọn afá kan sọ pé Islam Abu Talibi ọkàn ló gbé sí. Ọkàn ló gbé sí. Ibi ìyẹn kọ́ mo wá sọ lónìí. Torí mi ò gbà pé Abu Talibi ó wọ̀ náà. Torí ẹ̀ ń bá ní rere báyẹn. Kálọ́ ti fàdébí lẹ̀ fún wọn láti dúnbù ẹ̀ ń kọ́. Ẹni tó tọ́yàn láti kéré àyè gbà láti wá nǹkan ṣe sọ́rọ̀ yàn. Síbí Abu Talibi náà ló bí Àlí. Ló bí Àlíyù wọ́n ní Àlíyù bú ní Abi Talib. Abu Talibi náà ló bí Àlí náà. Àlí yìí ni Ànábì lọ́kọ́ fi lọ pé lọ́kọ́ sọ fún pé Ànábì ni mí o. Àlí ló kọ́kọ́ sọ fún pé mo ṣe wà yìí ana nabiyyun wa rasulun. Àlí dẹ̀ gbà fún. Àlí jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀, ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà. Fatima tó bí Àlí radiyallahu ta'ala anhu, Àlí ibn Abi Talib. L'Ànábì padà sọ ọkọ rẹ̀ tó sọ ọmọ tiẹ̀ náà ní Fatima. Fatima yẹn náà ló tún wá gbé fún Àlí padà. Ó kò fẹ́. Kẹ́lì mọ̀ kí wọ́n ti ń ro ẹbí pọ̀ bọ̀ ti pẹ́. Wọ́n ti ń ro ẹbí bọ̀ pọ̀ ti pẹ́. Gbẹ̀yìn tẹ́ ń já ẹbí ẹ̀yin nu Ọlọ́run nu. Àlí Sídì Àlí Abu Talibi ló bí. Abu Talibi ọmọ Abdul Muttalib ni. Abu Muttalib ló bí bàbá Ànábì Abdullahi. Abu Talibi jẹ́ ẹ̀gbọ́n fún Abdullahi bàbá Ànábì Muhammad. Ọ̀dẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ náà ló tún gbé nígbà tí ìyá rẹ̀ tún kú tán. Ẹ wo bí kíní ẹ̀ ṣe rò pọ̀. Wọ́n sì lásìpè àwọn ará ilé wa yóò wá aṣojú Ànábì báyìí kó yá Abu Talibi rẹ̀ mọ́ lọ náà.